Gani Adams ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu yẹn, do you have evidence? Stop it. Tí bàbá Èkìtì ló wá jáde síta ní tó wá sọ̀rọ̀ pé Sunday Igboho should warn bàbá Èkìtì. Ó gọ̀ ọmọ kékeré ni ẹ náà ó gọ̀ sí statement yẹn. Ó gọ̀ mi mẹ́ni tó fi ẹ̀jẹ̀ kìíní kan ààrẹ kìíní kan ó gọ̀ fún that statement. Ó gọ̀ ó láṣẹ àwọn kan nígbà Yorùbá nation, àwọn tá a bá ṣe bọ́ kẹ́pẹ́ wọ́n jáde síta ń tá a bá ṣe fún wọn. Ó gọ̀ for that statement. Kí ló dé bí òwe àwọn ọmọ Gani náà ni pé àìfárí apá kan ká dápá kan sí. Kí ló dé tí wọ́n ń fárí apá kan tó ń dápá kan sí? Why are you did not do your investigation very well before you come to the conclusion? Tí bàbá Èkìtì bá ti stop wá stop mi. Tí n bá ti stop wá stop mi. Ẹ̀yin aláìdá yìí. Ẹ máa gbọ́ òun lẹ́gbẹ́. Mi ò ní jáwọ́. Ṣé ń gbọ́? Olótù ìmọ̀ràn tèmi fún Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Mi ò sọ pé mò ń pa blọọgì bàbá Èkìtì. Bọ̀ tó bá jẹ́ wípé n tó mọ̀ sí ni ó bẹ́tà kó correct ẹ̀ látàsìkò ìlọ. Kó rántí pé òun náà ṣe àwọn èèyàn kan káwọn tó ń blọọgì kí ni kó rántí pé àwọn ti ṣe àwọn èèyàn kan lẹ́ Yorùbá tí ò yẹ kó tiẹ̀ dá sọ̀rọ̀ Yorùbá nation rárá. Tá bá sọ pé a fẹ́ Yorùbá nation, táwa mú àwọn kọta sọ mọ́ lójú. Lẹ́yìn constitutionally, Gani Adams mọ̀ ṣe kò mọ̀ ṣe o. It is recognized by government and every other corridor of power ní Nàìjíríà pé Ààrẹ Ọ̀nà Kakanfò. Ṣé ẹ rí pé ọ̀rọ̀ ìlara náà ti ń jáde síta? Ìlara ni o. Ọ̀rọ̀ ètò ààbò Iru Ekun. Ṣé ń gbọ́? Ẹlẹ́ṣọ́ ló ń bọ́ wọn lórí, ló ń jó wọn lára, kò lè yé wọn, wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni. Ìgbà tí wọ́n máa dá ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn sílẹ̀. Ẹ máa gbọ́ o. Kì í ṣe èèyàn kan ṣoṣo ló dálẹ̀ òjìire. Àwọn ìtàn forí tí ẹ máa gbọ́ o. Ẹ máa gbọ́ o. Ilẹ̀ ọmọ Odùduwà. Ẹ rí i pé gbogbo àwọn ìka apanimáyọ̀dà ẹ máa gbọ́ o. Yorùbá la lè pè ní àwọn gómìnà South West. Àwọn tí ògo Sunday. Níbo náà fi Tolú wá sí o, ayé ẹ máa rẹ̀ àìmọrin kọ yìí ni ẹ máa gbọ́ sẹ̀ ẹ ṣáà máa gbọ́ lọ. Government and every other corridor of power ní Nàìjíríà pé. Jẹ́ kán gbọ́ ọ. Ẹlẹ́ṣọ́ ààbò Iru Ekun. Ẹ máa gbọ́ o. Tàbí kí n sọ pé ọ̀rọ̀ ìlara ni o, ẹ máa gbọ́ o. Tẹ́ bá wo ìgbà tí wọ́n máa dá ẹ̀ṣọ́ aláàbò tá a lè pè ní ilẹ̀ káàárọ̀ òjìire àbí ilẹ̀ òdòjìire àbí ilẹ̀ ọmọ Odùduwà tá a lè pè ní àwọn gómìnà South West, gbogbo wọn pátápátá ni wọ́n péjú náà dúró náà wà lórí ìdúró náà gbàwé gbàṣẹ gbohùn tẹ̀ ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Ǹjẹ́ Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho ṣá ǹjẹ́ ó fúnra ẹ̀ béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni Àmọ̀tẹ́kùn ò ṣe wà fọ́nṣọ́nà láwọn South West State? Ẹ máa gbọ́ ìlara. Yàtọ̀ sẹ́kọ̀ọ́ Ondo nìkan ló make use Àmọ̀tẹ́kùn dáadáa follow by Ọ̀yọ́ State. Ọ̀ṣun náà kàn manage ẹ̀ bákan ni. Ogun State ò lò rárá. Ìpínlẹ̀ Èkó wọn ò lò rárá fún ọjọ́ kan. Wọn ò ní Àmọ̀tẹ́kùn ò ní ọ́fíìsì ní ìpínlẹ̀ Èkó. Tó ń bá ní kò sí lójú iṣẹ́ kò wà fọ́nṣọ́nà. Ogun State kò sí OPC ló dominate Ogun State.
tẹ̀lé pẹ̀lú Àgbẹ̀kọ̀yà vigilante VGF àbí kí náà ń pè wọ́n. Tá bá wá sọ pé Èkó OPC ló dominate Èkó, VGF Àgbẹ̀kọ̀yà ó ń yabọ̀ vigilante Hunters Association of Nigeria. Ẹ lè rí Àmọ̀tẹ́kùn. Now nígbà tí àwọn èyí tó jẹ́ pé ìjọba fúnra ẹ̀ ló gbàwé gbà ohun tẹ̀ ìjọba, wọ́n mú wọn lò. Ǹjẹ́ àwọn tí wọ́n tẹ̀lé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣáadé ní pé Iru Ekun, ǹjẹ́ wọ́n kọ́kọ́ béèrè wípé ìgbésẹ̀ tá a fẹ́ gbé yìí ṣe a máa rí àtìlẹ́yìn àwọn èèyàn? Àwọn tó sọ pé ká máa nìṣó yìí, ǹjẹ́ lóòótọ́ tinútinú wọn ni wọ́n fi sọ pé ká máa nìṣó? ṣé ń gbọ́. Ṣé ọmọ tí wọ́n sọ pé ká kó jáde yìí, ṣé wọ́n fẹ́ kó yè àbí wọ́n fẹ́ kó kú? Ṣé wọ́n tiẹ̀ béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ara wọn? ok bá wa béèrè. Majority àwọn tó wà nínú Iru Ekun yìí kì í ṣe àwọn tí olóyè Sunday Adéyẹmọ fúnra rẹ̀ tó jẹ́ pé wọ́n jọ bẹ̀rẹ̀ ìgbà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, kì í ṣe pé àwọn tó jẹ́ pé àwọn tó wà pẹ̀lú gbà nínú OPC tóun ló tẹ̀lé wọn. wọ́n tẹ̀lé wọn o, ìbúra kan náà ló jọ so wá pọ̀ láti ilẹ̀. Oníkálukú wá láti ìsọ̀rí ọ̀tọ̀ọ̀tọ̀ láti inú ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn kan wá láti inú Àgbẹ̀kọ̀yà, àwọn kan wá láti inú VGF tá à ń sọ yìí, àwọn kan wá láti inú Hunters Association. A rí inú àwọn tó sá kúrò nínú OPC tán sá wá síbẹ̀. Ṣé gbogbo àwọn tá a wá ń sọ yìí, ṣé lóòótọ́ wọ́n wá ṣiṣẹ́ pẹ̀lú òótọ́ àti ọkàn kan? Ṣé kò sí alámí láàrin wọn? Ṣé òun fúnra ẹ̀ béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀? Ṣé rí Yorùbá sọ wípé tọmọdé bá ṣubú á wò wájú, tágbà bá ṣubú ẹ̀yìn ló máa wò. Kí làgbà dẹ̀ ń wò lẹ́yìn? Kí lóhun tó lè débi tó ti ṣubú? Ọmọdé tó ń wo wájú, kí ni tó tún wà wájú tóun fẹ́ lọ bá tí ò ní pé bẹ́ẹ̀ kọ́ ni Yorùbá ṣe ń sọ, bẹ́ẹ̀ kọ́ wọ́n dorí Yorùbá kúrò. Àwọn tó yẹ kó wò yẹn. Èmi rò pé ó yẹ kí Sunday Adéyẹmọ Adéníyì Ìgbòho ṣá, ó yẹ kó ti ní àwọn ìrírí kan nínú àwọn ìlàkọjá ẹ̀ tó ti rí ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí kọjá yẹn ti ṣẹlẹ̀. Torí pé ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá kò dàbí ọ̀rọ̀ ààbò ilẹ̀ kí náà ti ń pè ilẹ̀ Haúsá Òkè Ọya, kò dàbí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Igbo East. Àwọn tá à ń wí yìí, Haúsá, Igbo, tán bá sọ pé ó yá ni, tán bá sọ pé kò yá wọn ni. Ṣé bẹ́ẹ̀ ni Yorùbá ṣe rí? Ara àwọn tó ń sọ wípé Yorùbá ò ṣeé jà fún, Yorùbá ò ṣeé nu ẹnu fún rèé. Ìdí tí ò jẹ́ ṣe fi rí bẹ́ẹ̀ ni wípé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá, ẹ máa gbọ́, òun àtàwọn alábàáṣiṣẹ́pọ̀ Iru Ekun tá à ń sọ yìí, ṣé gbogbo wọn pátápátá ni inú wọn konú? Nígbà tí mo gbọ́ pé olóyè Sunday lọ sí Kogi, ìgbà tó kúrò ń bẹ̀, ǹjẹ́ n tó òun àti wọn jọ sọ ní Kogi nígbà náà bó ṣe kúrò bẹ́ẹ̀ ló ṣe wà? ṣé ń gbọ́. Àbẹ̀wò ẹ̀ nígbà tí ìjínigbé àwọn ọmọ tí wọ́n kó lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn ní Ògbómọ̀ṣọ́, ẹ máa gbọ́ o. Kí ló dé tí wọn ò ṣe àṣeyọrí nígbà tó sọ pé fẹ́ lọ gba àwọn ọmọ yẹn lẹ̀? Ǹjẹ́ òun fúnra ẹ̀ tiẹ̀ jókòó bè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé táwọn ò ṣe ṣàṣeyọrí? ṣé ń gbọ́. Wọn ò béèrè lọ́wọ́ ara wọn náà. ṣé ń gbọ́. ẹ máa gbọ́ ọ̀rọ̀ yìí. ṣé ọ̀rọ̀ tó ń sọ ìṣòro yìí ni? Ilẹ̀ Yorùbá ó ní ọwọ́
àwọn kan nínú tó jẹ́ wípé àwọn tá à ń wí yìí àwọn ni wọ́n di ipò ilẹ̀ gbàgbégẹ́ ọwọ́ kó lọ́ọ́ gbàgbégẹ́ mọ́wọ́ gbogbo àwọn tó súnmọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ẹ pé bàbá Èkìtì kó jáwọ́ lọ́rọ̀ bá. Oh my God. You need money urgently. I recommend the reliable app. Click the install button below and download OHUN. I'm expecting maximum loan amount is 2 million naira. this man to say the truth. But mo rí pé òtítọ́ ọ̀rọ̀ jìnnà sí wọn. Mo wọ́n expect ẹ̀ kó sojú abẹ ní kó. Ṣùgbọ́n ohun tí ò jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ ó dùn mí púpọ̀ mọ́ ni pé ó sọ pé òun àti Gani jọ lọ sí Ìlọrin ni pé wọ́n fẹ́ jọ lọ fọba Ìlọrin jẹ. Ohun tí ò jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ ó tún dùn mí púpọ̀ torí mo ti lórí ọ̀fẹ́ àti bá sọ̀rọ̀ rí that he introduced himself as a junior brother to Ọba Ṣómólú Bàrígà Jagomolu. Mo wá rí pé òun náà ń wá ọ̀nà torí ó lẹ́gbẹ́ ó dárúkọ ẹgbẹ́ mo ti gbàgbé orúkọ ẹgbẹ́ yẹn ni tí mo ti ẹ̀ pé ń gbà yẹn lọ́hùn pé tí n bá wá sí kò máa dọ̀dọ̀ ẹ̀ I will call him. ẹ gbọ́ ọ̀rọ̀ tó ń sọ kí la fẹ́ fi ìlara ṣe níbo ni ìlara ló fẹ́ bá wa dé lágbájá ń dẹ́ ẹgbẹ́ lẹ̀ èmi náà fẹ́ dá ti tèmi lẹ̀ tàbí tí inú ẹgbẹ́ tí mo wà mo fẹ́ máa ṣáà make sure pé mo di olórí nínú wọn kí la fẹ́ fi ipò ṣe gan ṣé ipò tá a bá ti dúró níbi ipò tí a bá ti gba ipò ṣé a ò lè ṣe àṣeyọrí ohun kankan ni ìbéèrè tó yẹ ká máa béèrè lọ́rùn àwọn tó sọ̀rọ̀ báyìí rèé mo ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan nínú interview tí Gani tó ṣe níbi tó ti lọ dọ̀bọ ọdún Ifá àti ìgbọ́ ilé tó sọ níbi Ọ̀ṣun Òṣogbo tó lọ ọmọdé tá a ṣẹ̀ṣẹ̀ bí oyún inú gan mọ̀ pé Sunday Igboho ló ń bá sọ̀rọ̀ somebody like this man tó sọ wípé kán sọ fún bàbá Èkìtì kó jáwọ́ lọ́rọ̀ bàbá lọ́rọ̀ Gani Adams yìí kò pé kó sọ fún pé Gani Adams tó ń sọ yìí ò dáa ìgbà tí Gani Adams ń blackmail Sunday Igboho tán rìkọ́dù ẹ̀ lẹ̀ pé ẹ má dá Sunday Igboho yẹ lóhùn owó ló ń wá o kò ṣeé gbẹ́kẹ̀lé kò ṣeé gbára lé o this man kò jáde ńgbà yẹn lọ́hùn kó sọ̀rọ̀ pé bàbá Gani kó pè ní ibà Gani ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹ ó pọ̀ jù kò yẹ ká sọ bẹ́ẹ̀ ìgbà tí eṣinṣin yín jẹ légbò ẹ sọ̀rọ̀ ìgbà tí elégbò wá ń pa eṣinṣin lẹ wá jáde síta lẹ wá sọ̀rọ̀ àwa ń ṣe security káàkiri yes òun rèé torchlight bàbá Èkìtì rèé gẹ́gẹ́ lè mọ̀ pé náà bí wàsá ibi tí mo jókòó sí tí mo ti ní kí n gba tẹ́gùn díẹ̀ mo sọ nínú program tí mo ṣe pé èèyàn kan pè mí pé mò ń wò bí mo orúkọ nìyẹn ohun tí mò ń gbọ́ yẹ ó dàbí pé mo mọ ẹni yẹn rí but I did not sure about it. Brother mi kan wá send the program kan sí mi voice yẹ ò jọra wọn ṣùgbọ́n mo ti bá bàbá ilé náà sọ̀rọ̀ rí ẹ jẹ́ kí n pè ní brother ìgbà yẹn ó introduce ara ẹ̀ gẹ́gẹ́ bí àbúrò ọba Ṣómólú Bàrígà ó ní àbúrò ọba Ṣómólú Bàrígà nígbà tèmi àti ẹjọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wá ń gbé jáde nínú fídíò tó ṣe yìí kí Sunday Igboho olóyè Sunday Igboho kó bá bàbá Èkìtì sọ̀rọ̀ kó stop láti máa blog lórí ọ̀rọ̀ Gani Adams Ọ̀túnba Gani Adams ó mọ̀ ọ́n ṣe kò mọ̀ ọ́n ṣe constitutionally òfin nationally law nationally it was no everywhere in Nigeria ẹ mọ̀ kú òfò ẹnu why are you talking like this
Why are you talking like this? Ṣé ká sọ wípé ìwọ náà tún gbowó ni? Ṣé ká sọ wípé ìwọ náà tún lára ni? You talk about Iru Ekun. Ṣé Sunday Igboho ti béèrè lọ́wọ́ àwọn kan? Ṣé o ti béèrè lọ́wọ́ Igba? Tábàlẹ́ ẹni tó kọ́kọ́ lọ sí Ìlọrin, Ìbà Gani Adams ní ààrẹ ní 15 Ààrẹ Ọ̀nà Kakanfò. Ṣé àwọn ọmọ Ìlọrin ló ní kó wá bá wọn fi ọba Yorùbá jẹ lọ́hùn-ún? Ó tún tẹ̀síwájú gbogbo àwọn ọba ìgbómìnà tí Sunday lọ bá, ṣé gbogbo wọn nínú wọn dùn sí? Ó tún sọ wípé àwọn ọba tí inú wọn ò dùn sí àwọn bòròró, àwọn Fúlàní tó ń pa wọ́n ní àwọn ọba tá a bá ń lé, àwọn ọba tá a bá ń lé, àwọn àti Fúlàní jọ ń ṣe papọ̀. Why are you telling lie? Why? First of all, let me answer you like this. I'm not a blogger. Tí n bá jẹ́ blogger ni, any case tó bá jáde síta wà máa rí tí bàbá Èkìtì á máa sọ̀rọ̀ nípa ẹ̀. I will never do it. I'm not a blogger, but I hate cheating. I'm not a blogger, but I hate ohun tí ènìyàn ò jẹ́ kó máa sọ pé òun jẹ́. Bọ́dà wa sọ̀rọ̀. Mo gbọ́ ìwọ náà máa ń pera ní president kan. Ìgbà tí Gani jáde síta tó ní Ìgbòho ló pa Bọ́lá Ìgè, ó jáde síta kò ní kó stop ẹ̀. Ìgbà tí Gani jáde síta tó ní Sunday Ìgbòho wà lára 1 million gang tí bàbá Bọ́lá Ahmed Tinubu ń lò láti máa pààyàn, ó jáde síta kó sọ̀rọ̀. Ìgbà tí Gani Adams jáde síta tó ní Sunday Ìgbòho gba 50 million naira lọ́wọ́ Táyọ̀ Àyìndé, ó jáde síta kó sọ̀rọ̀ pé no. Ìbá Gani should stop it. Ọ̀dọ̀ onínú ọ̀rọ̀ ẹ̀ ó ti sọ pé ó lé ẹjọ́ lọ sí Kwara ni, ẹjọ́ fẹ́ lọ fọba Yorùbá jẹ ní Kwara ni. Ìwọ náà wà lára àwọn tó ń fìyà jẹ àwọn ọmọ Yorùbá tó wà ní Kwara. Ṣé lílọ tẹ́ lọ sí Kwara ń gbà yẹn sà? Ṣé ẹ̀yin náà tọwọ́ òfin bọ̀? Àwọn wo ló wà lẹ́yìn yín? Are you getting me? Ìgbà táwọn ọmọ Gani jáde síta lórí Iru Ekun, nígbà tó ń gbọ́ pé wọ́n ti approve Iru Ekun tó jáde síta tó ń sọ pé Sunday Igboho aya assassin ni, apààyàn ni, ó jáde síta kó sọ̀rọ̀ kó sọ pé Gani wọ́nù àwọn ará bíbà yìí. Ìgbà tí kan jáde síta tó ń lóhun mo ti gbàgbé orí ẹ̀, ṣé Adébọ̀wálé ló lóhun jẹ́ ni? Onígò dúdú lójú bíi ti tèmi báyìí. Bọ́dà wọn olóró kalẹ̀ lọ́wọ́ tó jáde síta tó ń ṣépè, tó ń gbọ́mọ àtìyàwó àtàwọn tó súnmọ́ Sunday Igboho tó ń gbé wọn ṣépè, ó jáde síta kó sọ pé stop it. Ẹ̀yin èèyàn máa burú o. Tẹ́ bá ti gbàyànjú nǹkan tẹ́ fail, tẹ́lòmíì bá wá bẹ̀rẹ̀ tó ń ṣàṣeyọrí, ẹ̀ wá sọ ẹni yẹn dọ̀tá. O ti gbàgbé ọ̀rọ̀ tó bá mi sọ ń jọ wọn àná ni. Why are you talking like this? Why are you like this? Ṣebí Gani ló sọ pé Yorùbá ò ṣe é jà fún? Ṣebí Gani ló sọ pé Yorùbá ò ṣe é nu ẹnu fún? Ìgbà téèyàn kan dẹ̀ jáde síta tó ní òun máa nu ẹnu fún ìran Yorùbá, kí ló dé tí gbogbo yín wá fi mú lọ́tà? Ìbéèrè ni tí ò fàjà. Ìbéèrè ni tí ò fàjà. So Sunday Igboho should stop bàbá Èkìtì. Àwọn tó súnmọ́ Sunday Igboho should stop bàbá Èkìtì to stop say anything negative. It's not a negative. Ohun tí Gani jẹ́ lèmi sọ. Èmi ò ní parọ́ mọ́. But àwọn ọmọ títí ẹ̀ tó ń rárá bú
Sunday Igboho ayé assassin ni Sunday Igboho díìsì ni ìwọ ò jáde ńgbà yẹn lóhùn kó gá interview kó sọ pé kí Gani sọ fáwọn ọmọ títí ẹ̀ because they start this game so they have starting they do not have finishing. Bàbá mi wí pé ìjà tẹ́nìyàn bá mọ̀ pé òun ò ní mọ òun ò lè parí ẹ̀ òun ò lè wọnú ìjà yẹn lọ kó yá má dáwọ́lé. Ìjà tẹ́nìyàn bá mọ̀ pé òun máa jà òun máa jẹ̀bi òun sì máa padà lọ bẹ̀bẹ̀. Bàbá mi àní don't try it n kúkú má jà. Why are you talking like this? Ṣé ìwọ náà ń jowú ni ṣóun lára Sunday Igboho ni? Ẹ̀yin ológo tí n bá pè yín lólógo àná mo pọ́n yín lé ní ẹ̀yin ológo jẹ́ ìjẹ́wàá ìjẹ́sẹ̀ ìjẹ́jọ ẹ̀yin ológo 20 ọdún sẹ́yìn. Are you not there ńgbà tí Sunday Igboho lọ bá bàbá ọba Ṣómólú Bàrígà ṣé bó sọ pé bàbá ẹ ni ṣé bó sọ pé brọ́dà ẹ ni? Kí ló dé tẹ̀yìn èèyàn burú báyìí náà? Kí ló dé? Kí ló dé tí ìwà ìkà kúnnú yín? Kí ló dé tí ẹ fẹ́ràn ìmọ́lẹ̀? Kí ló dé tó jẹ́ pé ẹ fẹ́ràn òkùnkùn jù mọ́lẹ̀ lọ? Mo fẹ́ kẹ́ bọ́ mo mọ̀ọ́mọ̀ bọ́ síbi iná ni kí wọ́n dàbí pé ńgbà tó ṣe prógámù kò jẹ́ kí n rójú òun. Ọ̀ǹtí Gani Adam jáde síta kó sọ fáwọn ọmọ ẹ̀ kó dẹ̀ apologize tí ó mọ̀ pé ẹjọ́ sì wà ní kóòtù ṣá. Ẹjọ́ ibi tó ti sọ pé Sunday Igboho pààyàn tí ó mọ̀ pé wà ní kóòtù ó dẹ̀ máa san gbèsè yẹ. Ẹjọ́ ti wà ní kóòtù mo sọ fún yín o. Ibi tó ti sọ pé Sunday Igboho gba 50 million Táyọ̀ Àyìndé yọ 5 million nú ẹ̀ tí owó tí ó ní bàbá Tinubu fi san owó iṣẹ́ fún Sunday Igboho bí Sunday Igboho ṣe bá bàbá Tinubu ń pààyàn kiri ó sì máa jẹ́jọ́ yẹ ìwọ yóò jáde ńgbà yẹn lọ́hùn kó sọ̀rọ̀